Ẹ káàbọ̀ sórí ètò Lédìkẹ́ Ìfẹ́ Olúwa. Ẹ jọ̀ọ́ ṣé Nàìjíríà náà ṣì lè dàbí Burkina Faso? Ìbéèrè ni o. Ṣé gbogbo wa láti rí ìgbésẹ̀ tí President Burkina Faso gbé? President Burkina Faso kò fàyè gba wèrè, kò fàyè gba jà ẹ̀sìn o. Ìbá tẹ̀ jẹ́ pé Nàìjíríà náà tiẹ̀ lè practice nǹkan díẹ̀ nínú nǹkan tí President Burkina Faso ń ṣe. Bóyá ìbá tiẹ̀ tún ṣẹ́pẹ́rẹ́ fún wa díẹ̀ nílẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà lápapọ̀. President Burkina Faso òun àti Gumi, mo fẹ́ wo bó ṣe fẹ́ mú ìjà wọn yẹn torọ́ ti jọ tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò ogun. President Burkina Faso àti Gumi wọ́n ti jọ wọ bàtà ogun báyìí. Ó wá kẹni títí tí ẹ máa ṣe déédéé ẹsẹ̀, ó kọ ẹni títí ẹ máa padà ṣò lẹ́sẹ̀. President Burkina Faso lòun ò fàyè gbà kan tó ń jẹ́ ṣẹ̀ríà lọ. Gumi ní kó fòkó níṣò. Ẹ rí pé Gumi ti fẹ́ kú. Wọ́n ti lọ́mọ tí wọn ò bá kọ́lé, wọ́n á kọ́ wá láti ta. Nàìjíríà ò kọ́ Gumi, wọ́n á dẹ̀ kọ́ Gumi wá láti ta. Èèyàn ní bí mo ṣe fẹ́ ṣe nǹkan tèmi ní ìlú tèmi ni. Gumi lọ pàdé àpò pọ̀, wọ́n fẹ́ sọ gbogbo orílẹ̀-èdè di terrorist country. Gumi pàdé àpò pọ̀, wọ́n fẹ́ sọ gbogbo ìlú Áfíríkà, wọ́n fẹ́ sọ di terrorist country. Kọ́ máa gba ṣẹ̀ríà lọ láyè, kọ́ máa gbà kọ́ máa kó Boko Haram wọlé. Ẹjọ́ báwo ni ti Gumi ṣe jẹ́? Ní Gumi tó jẹ́ kí gbogbo African country pátápátá, kí gbogbo lórí wọn kí wọ́n ṣèpàdé, kí wọ́n ránṣẹ́ sí President of Nigeria wípé wọ́n nídìí Gumi ní ìta gbangba, kó dá ṣẹ̀ríà fún ní ìta gbangba, kó padà nù. Gumi wá sọ fún President Burkina Faso nígbà téèyàn jókòó tó wò wípé ní Africa of today kí ni àwọn nǹkan tó ń kógun já wọn, lára àwọn kí ni nǹkan tó ń fa wàhálà àti àlàkọjá tí wọ́n là kọjá. Ó rí pé religion pẹ̀lú máa Traoré, ó rí wípé ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ohun tó túbọ̀ ń fìyà jẹ wọ́n ní Áfíríkà. Ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ohun tó túbọ̀ ń sọ wọ́n sínú páńpẹ́ burúkú ní Áfíríkà. Ó wá lóun ò fẹ́ gbọ́ anything that has to do with ọ̀rọ̀ ẹ̀sìn. Gumi ní kó gbẹ́nu sàn. Ó lóun ò fẹ́ gbọ́ nǹkan tó ń jẹ́ ṣẹ̀ríà law ní Burkina Faso. Ẹ lè máa ṣe gbogbo yẹn ní another country, but Burkina Faso nothing like that. Àwọn Saudi pé láti lè mú sábẹ́, láti lè sọ Burkina Faso the Muslim country. Wọ́n promise ní mọ́ṣáláṣí 200 ní ẹ̀kọ́ náà wípé àwọn fẹ́ wá kọ́ sí Burkina Faso. Máa yí reject ẹ̀. Ó lóun ò fẹ́. Ó lówó tó fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí yẹn kí wọ́n kó wá, kóun fi kọ́ school àbí hospital àbí iléeṣẹ́ sí Burkina Faso. Àwọn Saudi japa. Àwọn Saudi ṣe kí ni mo pè? Àwọn Saudi japa. Wọ́n nà pápá bora. Máa tún wá wò sùsù. Ó lókè ara nǹkan tó ń dá Nàìjíríà lẹ̀. Ẹ wo bí tá bá dé Nàìjíríà of today. Ẹ wo bí wàhálà àwọn mùsùlùmí, wàhálà ìsìn mùsùlùmí, ẹ̀sìn tó jẹ́ wípé láti ilẹ̀ pẹ̀pẹ̀ wá, ẹ̀sìn àláfíà lámọ̀ ẹ̀sìn ìsìlámù sí, ẹ jẹ́ ká fọ̀tẹ̀ sílẹ̀. Peace religion ni. Ẹ̀sìn àláfíà ni. Bóyá kí n dẹ̀ ní ni wọ́n pè é. Ta dẹ̀ rí ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ because ní nǹkan bí 20 years 30 years back kò sí nǹkan tó jẹ́ gbogbo wàhálà ìjà ìsìn tó ṣẹlẹ̀ nísìn ní Nàìjíríà. Gbogbo wa jọ ń gbé lálàáfíà ni. Tó bá di àsìkò ọdún, àwọn Muslim máa tájẹ̀tì Kírísítẹ́nì tó máa dáná oúnjẹ ọdún kí wọ́n jẹ. Tó bá di àsìkò ọdún àwọn Muslim, àwọn Kírísítẹ́nì máa tájẹ̀tì agboolé ibi tó máa ti lọ jẹ oúnjẹ ọdún. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ẹ bá mi kọ sísàlẹ̀ kọ́mẹ́ǹtì sí ìsàlẹ̀ prógrámù yìí. But lọ́jọ́ tó ní ìsìn, oúnjẹ ọdún Mùsùlùmí ó di èèwọ̀ fún àwọn Kírísítẹ́nì kan. Oúnjẹ ọdún Kírísítẹ́nì ó di èèwọ̀ fún àwọn Mùsùlùmí ní ohun tí ó sì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé àlàáfíà lájọ fi ń gbé. Ní àsìkò Ìdí, àwọn ọmọ Kírísítẹ́nì máa ń tẹ̀lé àwọn ọmọ Mùsùlùmí lọ sí Ìdí ní ìjọ ọdún ní ìgbà kan rí. Ní ìgbà kan rí, àwọn àáfàá ti sí wọn ò jókòó kí wọ́n ro àròjinlẹ̀ pé kí ló ṣẹlẹ̀ tó fi dà báyìí. Ṣèbí ní ìgbà kan gbogbo wa ìjọ ń ṣe ni,
àwọn people àjọ máa ń bára wa ṣàjọ bára wa jẹ but instead of that ogun ìjà ẹ̀sìn ni wọ́n fojoojúmọ́ wàásù this same thing náà ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ni president Burkina Faso rí tí ó ṣe limit religion Islam tí ẹ bá wo ẹ̀sìn tí màá yẹn gbógun ti jù ní ìlú ẹ̀ Islamic religion ni mùsùlùmí dẹ̀ ni ó ṣàṣì lọ bá wọn kí ọdún ó lọ kí yídì kò lè má lọ sí jimá kò lè má lọ kí yídì kò lè má lọ sásàlátù gbogbo ẹ̀ la ń rí lórí social media but ó jókòó ọmọ 34 years ó gbé ọpọlọ kalẹ̀ ó rí wípé ohun tó ń fa wàhálà jù ní Nàìjíríà ẹ̀sìn Islam ni tó dé dá ogun burúkú sílẹ̀ tó dé mú ìtẹ̀jẹ̀ sílẹ̀ tó mú dání kò dé fẹ́ irú ẹ̀ ní ìlú ẹ̀ ó wá focus lórí ẹ̀sìn Islam yẹn kò jẹ́ kí wọ́n wu ìyẹ́ débi tó máa ráyè dá wàhálà lẹ̀ sílùú òun náà ló mú president Burkina Faso tí Gumi ló ń ṣẹnu yánnayànna sí yo bóyá Traoré àtẹlẹ bá wa pa Gumi pẹ̀lú wàhálà tọjọ kúra wọn sí pẹ̀lú ìjà burúkú tó bẹ́lẹ̀ láàrin àwọn méjèèjì bóyá Traoré á lè bá wa pa Gumi because Gumi àjàgà burúkú ló jẹ́ ní Nàìjíríà Gumi ti di kò ṣe pa kò ṣe mú àwa lè sọ bí á ti bàbá wa ọmọ olódò dé bá lọ second term tọrọ ti mọ̀ páwọn onílẹ̀ lẹ́ẹ̀kẹta mọ́ bí wọ́n kúkú bá wa fọ́ gbogbo ẹ̀ lójú wọ́n wá bá wa handle Gumi tó bá dìgbà yẹn bóyá wọ́n ṣe bẹ́ẹ̀ fún wa. ẹ gbọ́ èèyàn wá lòun ò fẹ́ ṣẹ̀ríà lọ ní Burkina Faso Gumi ní kò tó bẹ́ẹ̀ vat Gumi ní ìgboyà gan o mo ti rí ènìyàn tó ní ìgboyà dákú tó ní ìgboyà ṣíere Gumi jẹ́ number 1 Gumi ní ìgboyà àyà máa ń kó Gumi èèyàn lòun ò fẹ́ ṣẹ̀ríà lọ ní ìlú òun Gumi ní kó fòkó níṣò ẹ̀yin màmá bàbá mi ṣógun láyé ni báwo ni tí Gumi ṣe jẹ́ ní Burkina Faso tí Gumi sọ wípé Traoré ò tó bẹ́ẹ̀ kó má allow káwọn gbé ṣẹ̀ríà wọlé síbẹ̀ ṣẹ̀ríà tá àti ìgbà láyé nílùú ibi tó ti wá tó tún lọ nàgà sí wọn ní Burkina Faso èèyàn lòun ò fẹ́ kọjá jẹ̀sìn ẹja jọ gbọ́rọ̀ látẹnu president Burkina Faso kẹwàá padà wá wo nǹkan tí president Burkina Faso tó wá ṣe fún àwọn alágídí mùsùlùmí tó wà ní Burkina Faso tọ́jú ọmọ Nàìjíríà ẹ gbọ́ ọmọ alágídí mùsùlùmí ọmọ Nàìjíríà tó wà ní Burkina Faso wọ́n fèsì panel burúkú lọ́wọ́ president Burkina Faso báyìí kò bá wọn mú ní ṣeréṣeré nítorí kò fẹ́ kó da ìlú rú mọ́ òun lórí nítorí pé kò fẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ ẹ̀sìn kó fi bà Burkina Faso jẹ́ débi tó máa sọ wípé àwọn kọ́ńtírì kan ló máa wá sẹ́tù ẹ̀. gbogbo àwọn mùsùlùmí tí wọ́n sọra wọn di oníjàgídíjàkan ní Burkina Faso president Burkina Faso ti kó wọn sí gbàgà ó ní ẹnájì tó fẹ́ máa fi kírun mo láìka ọmọ ìjà ó ní ẹnájì tó fẹ́ máa fi kírun ẹnájì tó fẹ́ máa fi dàlúrú kí wọ́n lọ máa fi ṣiṣẹ́ kọ́ lọ máa fi ṣiṣẹ́ ọlọ́pàá oníkóńdó ó kó kóńdó lé wọn lọ́wọ́ ni ó wá iṣẹ́ security fún wọn straight àwọn Muslim Nàìjíríà wà ń jàpòrò gbogbo ẹ̀ la máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ọ wá ń jàpòrò wípé mùsùlùmí ẹgbẹ́ àwọn tó gbà wọn lálejò ní Burkina Faso president Burkina Faso ti tì mọ́lé kò ṣe ní tì mọ́lé èèyàn ní gbogbo ibi tó bá ti jẹ́ pé ọ́fíìsì ìjọba òun ò fẹ́ gbọ́ pé wọ́n kọ́ mosque síbẹ̀ àsìkò iṣẹ́ ọ̀tọ̀ àsìkò àdúrà ọ̀tọ̀ nígbà tẹ́yìn bá ní kó fàyè gbà yìí kẹ́ máa kọ́ mọ́ṣáláṣí ẹ wo gbogbo ní sẹkítẹ́rìàtì ní Ìkẹjà yẹn náà gbogbo bẹ́ẹ̀ ni wọ́n kọ́ mosque sí gbogbo àwọn government house ní Nàìjíríà ni wọ́n kọ́ mọ́ṣáláṣí sí Traoré lòun ò fẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ òṣìṣẹ́ ìjọba nílùú yìí nílùú Burkina Faso o gbọ́dọ̀ fèsì iṣẹ́ ẹni kì í ṣe wípé ẹ̀sìn ni wàá máa lé kiri ẹ wá ń ja powó ẹ̀yìn tí lè ń ja ó ga ọ ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ látẹnu Traoré ìbá jẹ́ pé wọ́n lè ṣe báyìí fún wa Nàìjíríà. But I'm not going to allow Sharia law to be in our constitution. Okay. These people have used religion to brainwash us. We need to focus on how to build our country with quality education and industries. If we see anybody fighting each other against religions, you are going to be arrested.
We need to love one another and live together in peace. I'm a Muslim, but I'm not going to allow Sharia law to be in our constitution. Okay. These people have used religion to brainwash us. Okay. We need to focus on how to build our country with quality education and industries. If we see anybody fighting each other against religions, you are going to be arrested. We need to love one another and live together in peace. Shagba, only we need to learn one another and to live together in peace. Ẹjọ́ torí Ọlọ́run, àwọn Muslim Nigeria àtàwọn oníṣẹ̀ṣe àtàwọn Christian, are they living in peace or pieces? Are they living in peace or pieces? Ẹjọ́ bá mi kọ síbẹ̀ yan ọmọ Nigeria. Gbogbo nǹkan tó bá ìlú yẹn jẹ́ nìyí o. Gbogbo nǹkan tó bá wa dé ìkóríta ta dé nìyí o. Gbogbo nǹkan tó bá wa dé ìkóríta tí a bára wa rèé o. Nigeria, Muslim, Christian, Ìṣẹ̀ṣe won't live in pieces. They are not living in peace. And this man is trying to afford such a things not to happen in Burkina Faso. Kí ni ti Gumi láti fẹ́ máa lọ bá wọn control Burkina Faso? Kí ni ti Gumi láti sọ fún ààrẹ orílẹ̀-èdè kan wípé kò tó bẹ́ẹ̀ nígbà tó jẹ́ wípé gbogbo àwọn Boko Haram tó yọ wá lẹ́nu àwọn ọmọ Burkina Faso ló pọ̀ jù mẹ́ tí Gumi kó wọlé. Àwọn ọmọ Burkina Faso ló pọ̀ jù mẹ́. Burkina Faso, Niger, Cameroon, Senegal àti àwọn other ones ṣá. Àwọn tí Gumi kó wọlé sí Nàìjíríà nìyẹn tó ń yọ wá lẹ́nu. That is why tí Gumi fi sọ wípé wọ́n gbọ́dọ̀ gbà kí Sharia lọ wà ní Burkina Faso. President Traoré wá kí n ṣọmọ àlè ó dá lóhùn o. Mi ò lè wait kíjà àwọn méjèèjì bẹ̀rẹ̀ ṣá. President Burkina Faso ó dá Gumi lóhùn. Ó sọ fún wípé tó bá ti bí dá. Ṣé bó máa fly lọ Turkey? Ó máa travel lọ káàkiri. Ó ní tó bá ti bí dá kó step Burkina Faso. Àbí kókò sọ wípé òun bọ̀ wá sí Burkina Faso, àwọn ní àwọn program àwọn àfáà kan táwọn fẹ́ wá ṣe o, irú àwọn lecture tó máa ń gbé káàkiri yẹn tó sì jẹ́ pé àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn Islam tọ́jọ́ ń ṣèkà wọ́n kún Burkina Faso yẹn. Traoré ní tó bá ti bí Gumi dá kó step foot ẹ̀ sí Burkina Faso, kò ní jẹ́ ara ayé mọ́. Ṣèbíjọ́ kìíní àná nígbà tí plane Nàìjíríà tó lọ land sí Burkina Faso, ṣèbí bàbá Ọbásanjọ́ ló lọ síbẹ̀ tó lọ gbà àwọn sójà wálẹ̀. Tinubu gan ò tó bẹ́ẹ̀ dé láti sọ wípé òun fẹ́ lọ gbà àwọn sójà yẹn sílẹ̀. Bàbá Ọbásanjọ́ ló lọ tí bàbá lọ gba àwọn Nigerian sójà tí wọ́n land sí Burkina Faso tẹ́ bá rántí season yẹn. Láfítà gbàtọ́ ni wọ́n fẹ́ gbàjọba ní Benin Republic. Plane àwọn Nigerian sójà tó lọ land sí Burkina Faso tí President Bola Ahmed Tinubu go lè yọjú sí Burkina Faso. Bàbá fi speech ránṣẹ́ ni wípé another country ló ń lọ, wọ́n ṣe mistake ni pé country bàbá yìí ló ń lọ. Traoré tún contact country tí bàbá Tinubu sọ wípé bẹ́ẹ̀ ni plane yẹn lọ. Àwọn yẹn làwọn expect wọn ó lókè kò sí wàhálà wípé bàbá Tinubu wá dọdẹ ni ó dẹ̀ gba gbogbo wọn sẹ́wọ̀n. Ọpẹ́lọpẹ́ bàbá Ọbásanjọ́ ẹbọra wo ló lọ gbà wọn sílẹ̀, ẹbọra wo ló fly lọ sí Burkina Faso tó lọ bá Traoré sọ̀rọ̀ tí wọ́n fi release àwọn Nigerian force yẹn àti plane yẹn. Ọpẹ́lọpẹ́ bàbá Ọbásanjọ́. Sórí this time around Gumi tó bá ti bí ẹ̀dá lọ sí Burkina Faso. Sórí gbogbo àwọn àgbààgbà Nàìjíríà tó jẹ́ ọmọ ọkọ tí wọ́n ṣọmọ àlè, àwọn gan ló máa sign ìwé ẹ̀ ránṣẹ́ death warrant ẹ̀, àwọn ló máa fi ránṣẹ́ sí Burkina Faso pé kó bá wọn pa tóró ti di araba tí ò ṣe ká sínú Nàìjíríà. Ó ti di araba tó ń yọ Nàìjíríà lẹ́nu tí ò ṣe ká. So àwọn máa dìídì sọ fún wọn bẹ́ẹ̀ ni pé ẹ bá wa pa, a ò nídìí ẹ̀ mọ́. Ẹ gbọ́, ẹ bá wa yámùtú ẹ̀, we no need them again. Wàláhì ohun tó máa ṣe fún ẹnìyẹn Gumi ṣó lórí ẹ̀ ò pé ni. Ẹ wá wo àwọn Muslim tí yóò sọ wípé òun ò fẹ́ kẹ́ kọ́ mọ́ṣáláṣí tó fagídí kọ́ mọ́ṣáláṣí. Ẹ wá gbọ́rọ̀ látẹnu àwọn fámìlì wọn tó wà Nàìjíríà. Oh my God, that ṣe nǹkan.
ó kọjá bẹ́ẹ̀ ẹ wá gbọ́rọ̀ látẹnu àwọn fámìlì wọn ẹ wá gbọ́rọ̀ ẹ bá mi pín ètò ẹ mọ̀ wípé lóbi ṣeré lọ́rọ̀ tó wà lẹ̀ ó yá à ń gbọ́ no eléèkọ́ òun kọ́ lélẹ̀ ẹ jẹ́ bá mi love ẹ bá mi like ẹ bá mi tap ẹ bá mi gbé wọ gbòòrò ayé ojú òní tìyìn mi níwá yín tì opinion ti tiyín lórí ọ̀rọ̀ Gumi àti president Burkina Faso ẹ bá mi kọ sí comment section ó rúlu Nàìjíríà àti tó tún fẹ́ lọ rúlu Burkina Faso ó yá ẹ jẹ́ àjọ gbọ́. ìpè ọ̀kan náà wà ní fáwọn ní Burkina Faso Sheikh Muhammad Ibn Ishaq Kindo wọ́n wà nínú àwọn àlùfáà tí wọ́n gbà wá lálejò nígbà tá a lọ sí Burkina Faso a gbọ́ information yìí pé ìjọba gbé wọn ìjọba ìlú Burkina Faso àwọn elétò ìjọba wọ́n gbé wọn èyí tó kàn wá lára nínú ìròyìn òun náà ni pé wọ́n ní àwọn nǹkan nílùú wọ́n làwọn ò fẹ́ kí wọ́n kọ́ mọ́sálásí sí gbogbo ibi tó bá ti jẹ́ lẹ́sẹ̀ ìjọba mọ́ torí pé àwọn ẹlẹ́sìn pọ̀ sọmọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ mùsùlùmí gbogbo lẹ́sẹ̀ ìjọba àwọn local government yẹn àwọn ní mọ́sálásí ń bẹ̀ torí pé ìrun sórí àti àṣírí ọ̀sẹ̀ kínní yóò bá wọn bẹ̀ nítorí àti òfin kọ́ta àwọn kírísítà ní pé ìjọ Sunday nílé ìjọsìn títí wọn ìjọ Sunday dẹ̀ ní wọ́n wà nílé wọn wá sí ibiṣẹ́ Sheikh wa sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ yẹn níjọ Eid nípa pé a gbọ́dọ̀ sọ ẹ̀sìn ẹyọ kan pé gbogbo ẹ̀sìn ó gbọ́dọ̀ jẹ́ ẹyọ kan kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìtọ́wà nínú Kùránì pé inna dina inda Allahi al-Islam ẹ̀sìn pọ̀ ọlọ́wọ́n bá ní Islam nìkan lẹ́sìn lọ́dọ̀ wọn lọ ọmọ yẹ tẹ́gì gẹ́gẹ́ Islam dina falan yuqbala minhu ọlọ́run tẹ́ bá sẹ́sìn mẹ́yàtọ̀ sí Islam ọlọ́wọ́n bá lọ́wọ́ nígbà lọ́wẹ́ òwò fil akhirati minal khasirin tọ́jú jáde kìá wà nínú àwọn tí ò fòsè kọ́lọ́mọ́ kò fòsè wa. káyọ̀ àwọn ìjọba wa fẹ́ ṣe irú sheik tó sọ̀rọ̀ yìí àbí àfáàlì pé kí wọ́n wà arrest ìwé kọ́ lọ gbé irú òun náà sí ẹ̀kọ́ ẹ̀rọ lẹ̀ ibi tó fẹ́ jẹ jihad yẹn kọ́ gbé sínú bóyá bíi military wọn ní gbébọn fún wọn kó ń dúró máa fún torí lọ́ba fúnra àwọn ilé ìbọn àwọn tí wọn kì í ṣe Islam náà máa fi ìbọn yẹn pa ẹ̀yin yẹn wá ẹ̀sìn Islam ẹ̀sìn tó máa ń dà lóru ni ẹ rí pé ìjọba Burkina Faso ẹ rí nǹkan tó ń ṣe àwọn àǹfààní tó bá ti sọ̀kọ́ tí ò dábàá wọn lọ gbé wọn dà sí military wọn lọ máa tọ́ṣọ ẹ̀ mẹ́ nǹkan tó yẹ kó ṣe fún àwọn àǹfààní gangan ni kí wọ́n lọ fi agbára wọn tó fi ń tojọ́ kiri yẹn kó lọ fi sáàbù orílẹ̀-èdè wọn. òun lẹ́gbọ́n yẹn wẹ̀ yìí bàbá màmá gbogbo àwọn mùsùlùmí tó wà ní ìlú Burkina Faso sí wọ́n ti ń sit up wọ́n ti mọ̀ wọn ara wọn. wọ́n ní wọn ò fẹ́ kí wọ́n kọ́ mọ́ṣáláṣí kankan síbi tó bá ti jẹ́ iléeṣẹ́ ìjọba eléyìí ayé làwọn máa kọ́ torí pé kiri táwọn bá wà lẹ́nu iṣẹ́ àwọn máa kí mọ́gírì àwọn máa kí súrì àwọn máa kí ṣáì àwọn máa kí àìṣà àwọn máa kí súlẹ̀ àìmọ́nù àwọn máa kí gbogbo ẹ̀ ìjọba Burkina Faso òṣèmí ní kò ṣe méjì ó gba sẹ́wọ̀n ní straight ó gba sẹ́wọ̀n ní kì í ṣe yọkọ́ o wọ́n gbá wọn sẹ́wọ̀n ṣeré ni any muslim tó bá ti ṣe yamayama ní Burkina Faso báyìí ó ń gba sẹ́wọ̀n correctional center lọ́lọ́jú wọn síbi tó rí wọ́n máa ti pé tó máa ti ṣiṣẹ́ sí ìlú iṣẹ́ wọn ò ká wọn lára lọ́lọ́ ń kírun iṣẹ́ wọn ò ká wọn lára lọ́ ń jàjà ẹ̀sìn ó ń jù wọ́n sí kólóni tí ó pẹ́ tẹ́ bá gbọ́dọ̀ waste time ṣàrà lójú olóró òun ni president Burkina Faso fi wọ́n ṣe ẹ wo Nàìjíríà àwọn mùsùlùmí ti sọra wọn dọlọ́run àwọn mùsùlùmí ti sọra wọn di mẹsáyà àwọn mùsùlùmí Nàìjíríà sì yìí wọ́n ti sọra wọn di ẹrù jẹjẹ sínú Nàìjíríà any small thing báyìí wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà wọ́n ti bẹ̀rẹ̀ jọ̀gbọ̀n ìlú dẹ̀ ń bàjẹ́ ẹnájì tẹ́ fi ń ṣe gbogbo ilé ẹ jẹ́ ká jọ lò ká fi túlù ṣe ẹ jẹ́ ká jọ lò ó ẹ bá ṣí ẹ prógrámù yìí Ọlọ́run á jẹ́ kí ẹ̀fún àti èdì kó ti Gumi lọ sí Burkina Faso ibi tó wọ́n pálábẹ́ máa ti ségi nìyẹn Ọlọ́run á jẹ́ kí ẹ̀fún àti èdì kó di Gumi á lọ Burkina Faso yẹn ó dá mi lójú pé kò ní bọ̀ kàkà kí wọ́n release ó máa dogun sí láàrin Burkina Faso àti Nàìjíríà ó ṣúọ̀ fún mi bẹ́ẹ̀ because gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà inú àwọn Burkina Faso gan tó sí àwọn Burkina Faso gan ti rẹ́rú Gumi sínú wọ́n wá Gumi lójú méjèèjì tó bá ṣeré gbèrègbè ọmọ ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ tí ẹ máa bàjẹ́ tí Gumi bá ṣe yàmàyàmà ọ máa ṣú ẹ ní pẹ́pẹ́ ayé ẹ máa ṣe kí ni ó máa wọ one chance ayé ẹ máa wọ one chance
bó ṣe máa ń fò pìpìpì tó máa ń travel káàkiri yẹn kókò try ẹ̀ kókò lóun lọ sí Burkina Faso lọ lò just 2 days tó bá padà mọ́ á jẹ́ kókò tún wọn Ọlọ́run kó fún ní second chance ni Gumi ò ní padà tó bá dẹni tó rẹ Gumi sínú jù pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí wa ní Nàìjíríà yẹn president Burkina Faso ni ó rẹ ẹ̀ sínú ó lóyún Gumi sínú Gumi sọ̀rọ̀ di àpáta tí ò ṣe nídìí nínú Nàìjíríà Gumi sọ̀rọ̀ dẹrù jẹjẹ nínú Nàìjíríà ohun tó lè mú president Burkina Faso tó lè pe bàbá Tinubu pé kí ló ṣẹlẹ̀ pé òun pè yín ní pé brother to brother òun ò pè yín ní pé president to president brother to brother kí ló ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ jẹ́ ká wá support yín ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yóò dáa ṣíyẹ wá ní Gumi máa lọ sí Burkina Faso tó máa bọ̀ wò ipa ìyà lọ́ máa pa Gumi ẹ wá ra ohun tí mo ta èyí mọ́ mi mẹ̀yìn dáàdì mi ẹ wá ra aṣọ ẹ wá ra cream gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ tún skin yín ṣe mo sọ fún yín kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tẹ́ bá lọ fún báǹkì kẹ́ tó tún skin yín ṣe ṣẹ́rí mo ní àwọn cream kan bí báyìí ẹ jẹ́ kí n fi wọ́n hàn ṣẹ́rí àwọn cream yẹn wọ́n wà affordable tí ẹ bá lò wọ́n gbogbo skin yín yẹn báyìí ó máa glow ṣẹ́rí àwọn cream yìí irú èyí tẹ́ máa sọ wípé ẹ fẹ́ tone ẹ fẹ́ lo cream tó máa change skin yín ẹ kò fẹ́ maintain skin yín kó dé glow ṣẹ́rí àwọn cream tẹ́ wò lọ́wọ́ mi ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ skin yín gangan máa jáde síta ó wà affordable òun nìyí kò gara owó ò ga ni lára ó wà affordable small money ni mo ta wọ́n small money àwọn míì tún ṣì kú o mo ní wọn ní oríṣiríṣi àwọn cream wà affordable tó bá lè jẹ́ pé ètò máa fún yín ní whitening lẹ bá fẹ́ mo ní wọn náà bí báyìí mo ní something like this tó tún ṣiṣẹ́ fún whitening ike ẹ̀kọ́ dàbí ike lẹ́yìn not the same products eléyìí báyìí sí is for those of you that want to maintain your skin and you want your skin to glow you can come for this it's affordable small money cheap money tó èdè máa rí good results tó bá lè jẹ́ pé tó máa jẹ́ kí skin yín kó glow kó dẹ̀ whitening lẹ bá fẹ́ ó wà ẹlòmíì wà ó ní dry skin ẹ̀yin tẹ́ bá ní dry skin àwọn cream tẹ́ lè lò ó wà available ní Ledike African store àwọn ọṣẹ tẹ́ lè lò sínú àwọn cream náà ó wà àwọn ọṣẹ tẹ́ lè lò tó máa jẹ́ kí skin yín kó white ó wà ẹ̀yin tẹ́ need àwọn ọṣẹ lásán láti lò mo máa ń sọ fún yín ohun tí mò ń tà ni mò ń lò ó ní àwọn ọṣẹ black soap mi yẹn tí mo máa ń ṣe yẹn tí n bá ti ṣe bẹ́ẹ̀ yẹn òun ni mò ń lò mi ò ní ọṣẹ mi tí mo fi ń wẹ̀ I'm using my products and mo rí good results ẹ̀yin náà ẹ wò mí dọ́rùn ẹ wá wo látọrùn mi yẹn kẹ wá wo lọ sàlẹ̀ ẹ mọ̀ pé bó ṣe máa ṣe kí ni bó ṣe rí nìyẹn so àwọn ọṣẹ yẹn tẹ bá ti fi scrub body yín láàárọ̀ kẹ tó lọ wẹ̀ ẹ máa rí result ẹ gbogbo ẹsẹ̀ coke ojú Fanta gbogbo ẹ máa ṣí gbogbo ẹsẹ̀ coke ojú Fanta gbogbo ẹ máa kúrò níbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́tí ní blemish gbogbo ẹ máa padà ṣe rí àwọn èèyàn kí observe kankan tẹ bá ti lo cream tó bá ti lè fún yín ní blemish ẹ stop ẹ má lò mọ́ bàbá sọ fún mi pé àyè ṣe máa lò ó máa stop irọ́ ni o ó máa continue ni tó bá dẹ̀ dé stage kan ó máa padà bá gbogbo skin yín jẹ́ tán any cream tẹ bá ti lò tó bá ti lè fún yín ní tẹ́tí ọ̀rá rí tó ẹyọ kan báyìí ẹ má jẹ́ kó pọ̀ kẹ́ tó stop ẹ̀ then cream tẹ bá ti ń lò tó bá ti ń ṣiṣẹ́ lára yín ẹgbẹ́ má change ẹ̀ tó bá jẹ́ pé òun lẹ ti ń lò ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá dé stage kan ó lè má ṣiṣẹ́ mọ́ ó fẹ́ sinmi ni ẹ gbá mi láago kí fún yín ní rẹ́sípì tẹ máa lò ó máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà kì í ṣe rẹ́sípì tí máa tà fún yín but ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi rajà rí tẹ́ bá pè mí mi ní fún yín because mo ń ta cream ẹ̀ bá mi ra cream ṣùgbọ́n ẹ fẹ́ kí n fún yín ní rẹ́sípì tẹ́ máa fi boost skin yín tí kò fi ní sí pé lo cream kò ṣiṣẹ́ mọ́ mi ní fún yín o tó bá jẹ́ṣẹ́ má bínú o ibi àti ìṣe láti ń jẹ o
ṣùgbọ́n èyí tẹ́ bá ti mọ̀ pé yes ẹ ti bá mi rajà kó ní ìfúngbọ̀n kẹ́ ẹ má bá mi ra cream kó jẹ́ aṣọ lẹ́tì rà àbí spiritual items tó lè ní jẹ́ pé kò sẹ́ni tó rajà lọ́mi tí mi kì í ní chat èmi àti wọn lọ́wọ́ so ẹ pè mí máa fún yín ní rẹ́sípì yẹn ẹ máa ṣe ń lé yín ni kò ṣe kan tó lọ yín lóògùn ohun tí mo fi pò le jù níbẹ̀ òun lóyin original nìkan èmi dẹ̀ ta oyin original but mi lóyin mọ́lẹ̀ sí tí ó bá dé ní weekend á dé ní next month á dé ní next week sorry next week lágbára Ọlọ́run oyin wa máa dé because àwọn èèyàn tẹ̀ ti sanwó oyin lẹ́jọ́ fún mi àwọn tó ti ra oyin lọ́wọ́ mi tọ́mọ̀ pé original ni mò ń tà wọ́n tún ti sanwó lẹ́jọ́ máa sọ fún yín kì í ṣe gbogbo èèyàn ló dá oyin gidi mọ̀ ẹlòmíì gan ara oyin gidi á ní fake ni oyin dẹ̀ máa ń ṣe kí ni ó máa ń dúdú jura wọn lọ kòkòrò tó gbó dáadáa tó bá yé oyin yẹn máa dúdú gidi but kòkòrò tí ó gbó tó bá yé oyin yẹn máa ra light lójú máa ra mọ́ lójú fẹ́rẹ́fẹ́ but gidi náà ni ó yàtọ̀ sáwọn oyin ìrèké oyin ṣúgà oyin kìíní kan yẹn so oyin gidi lèmi máa ń tà that is the only thing tẹ́ máa get fún recipe yẹn gbogbo tó kunu kitchen yìí bẹ̀rẹ̀ máa ti get ẹ̀ nínú kitchen yìí bẹ̀ màámi ẹ jẹ́ ṣetán tó wá dá yín lò màámi ẹ jẹ́ parí program má dá yín lò mà ṣẹ́gbọ́n mà bá ti ṣe tán ọgbọ́n tí mo sọ gan ìfẹ́ pọ̀ sí program yẹn so anything wọ́n tún ti pè padà ìdẹ̀fẹ́ pọ̀ sí program yẹn mo fẹ́ random ẹ ló mà ẹ jẹ́ kí n ṣe tán máa pè yín padà mà máa pè yín padà màámi máa pè yín padà so bó ṣe jẹ́ nìyẹn mo dẹ̀ ní àwọn oil tẹ́ lè lò ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ ní àwọn lotion nílé tẹ́ ń lò tí ò ṣiṣẹ́ kò fún yín ní good result ẹ má waste owó tẹ́ fi rà á àwọn oil wà tẹ́ lè mix mọ́ tó máa jẹ́ kí skin yín kó jáde síta ó wà lọ́dọ̀ Lady K ẹni tí tẹ́ bá fẹ́ gbá mi láago gbogbo àwọn cream tẹ́ wọ́n lọ́wọ́ mi ó wà affordable even yàtọ̀ sáwọn ilé mo láwọn cream tó wà affordable àwọn tó ń bá mi ra cream mọ̀ pé yes my cream is affordable kò ẹ̀yẹ dìgbà tẹ́ bá ra cream owó iyebíye èmi tí mo jòkó síwájú kámẹ́rà lọ́jọ́ tòní mo ti fi owó iyebíye ra cream rí mi rí iṣẹ́ dọ́là àwọn ọmọ mi sì máa ń fi mí ṣe yẹ̀yẹ́ di ọ̀la wọ́n sì máa ń fi mí ṣe yẹ̀yẹ́ cream yẹn nígbà tí mi ò ti bẹ̀rẹ̀ ọjà kì í ṣe pé mi ò mọ̀ nípa cream but nǹkan tí mi ò tà mọ́ máa ṣàdẹ̀ lo cream ń bò mí mo mọ iye tí mo fi ra cream tí ò ṣiṣẹ́ waste of money nígbà tí lọ́ọ́ máa ra cream owó iyebíye ẹlòmíì á fi 300,000 500,000 700,000 ra cream síbẹ̀ náà ẹ̀ ní rí good result so gbogbo ẹ̀yin tẹ́ bá nílò àwọn cream tó wà avoidable tó dẹ̀ máa ṣiṣẹ́ gidi lára yín ẹ gbá mi láago gbogbo ẹ̀yin dádì tó yẹ pé ẹ kàn fẹ́ kí skin yín kó fresh ẹ̀yin ò fẹ́ change skin yín but wàhálà iṣẹ́ stress ó ti jẹ́ kẹ́ look old skin yín ti ń jọ ẹ ti ní anti-rages àti ẹ ti ní gbogbo ẹ̀ ní skin ẹ pè mí àwọn cream tẹ́ máa lò tí skin yín tó dẹ̀ máa jáde padà tí gbogbo ẹ máa ṣe kíni tó máa mú yes ó wà bí ẹ̀yin tẹ́ bá dọ̀ àlà Amẹ́ríkà ẹ má gbàgbé ẹni tẹ́ bá lọ́wọ́ Lady K ẹ ní sanwó shipping ẹ wá bá mi share ètò yìí ojú òní tì yín kò sí nǹkan tẹ́ fẹ́ tẹ̀ ní bíbá yìí ẹ̀yin tẹ́ bá nídìí ọṣẹ àánú ọdún yìí ti ń lọ we have to grab it gbọ́ we have to grab it ọlọ́run ò kájò nígbà tá a bá ti bá tèèyàn jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ nídìí àwọn ọṣẹ àánú ọṣẹ ọ̀la tẹ́ nídìí àwọn nǹkan ìbùkún gbogbo ẹ̀yin tẹ́ face 1 or 2 things tẹ́ dẹ̀ nídìí àwọn spiritual products tẹ́ lè lò sí láti lè fi kọ́ńkà gbogbo agbára burúkú yẹn ẹ gbá mi láago ó wà available kò sí nǹkan tẹ́ fẹ́ tẹ́ ní rí bí ẹ ṣe gan mo dúpẹ́ bó dẹ̀ jẹ́ àwọn aṣọ náà ni àwọn aṣọ wà available ẹ̀yin dádì mi very soon mo tún máa lòdù àwọn aṣọ ọkùnrin wọlé àwọn sẹ́ẹ̀tì kan ti wà lọ́nà àwọn kan ò tí sí lójú ọ̀nà but very soon ṣá aṣọ ọkùnrin náà máa tún dé aṣọ obìnrin náà àwọn yẹn náà tún bọ̀ lọ́nà ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra aṣọ discount ẹ gbá mi láago mo fẹ́ ta gbogbo àwọn tó wà níbàyìí mo fẹ́ tà wọ́n lọ cheap price gbogbo aṣọ tó wà ní store yìí mo fẹ́ tà wọ́n lọ cheap price owó pọ́kú sales discount wà lórí ẹ̀ dáadáa gidi ní ojú òní tí mi ní wáyé tí gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi rajà ní mo bójú ọmọ o ẹ ṣé gan ni mo dúpẹ́ o ó dàbọ̀.